òun ló rán mi wá aya rẹ̀ òun ló rán mi wá òun ló rán mi wá o òun ló rán mi wá Mọ́désọ́lá òun ló rán mi wá òun ẹ má kọjí ire lókòólé òun àfìrìmọ̀jò kọjí ire nísàlẹ̀ bàdé wọlé làwọn bá ti di ire àbùṣebùṣe di ire o Adéwálé gbéra lè òdìdí ojúmọ́ ti mọ́ ọdọọdún ní sáfẹ́ rúwé ọdọọdún ní ruwa wá o ọdún òdìdé ká má ṣe rọmọ òbí láàtẹ ìwọ ṣọdún owó ó ṣọdún ọlá ó ṣọdún yìí láwùjọ ìkònà oníkù òní kòkòrò ọdọọdún là rógbó ọdọọdún là láwùjọ ọdọọdún là rọmọ òbí lórí àtẹ oko oníṣẹ́ ìwọ òsì ní ṣòfò òní jẹ́ egun kẹ́yìn ẹran òní wàkísà kẹ́yìn aṣọ ìwọ òní fòṣì nìkan ibi tẹ́gbẹ́ fi náwó ìwọ òní bá wọn yanjú òní fọ̀nà sílẹ̀ kó o mórí wọgbó òní yàwó èrè òní sílẹ̀ tẹ̀ ọmọ aráyé òní fẹ̀gbà fún ọlọ́run jẹ́jẹ́ ọ̀rọ̀ gbogbo tí ń pa á lẹ́rìn àná ọ̀nà kò wá ní yóò pa ẹ́ lẹ́kùn ó wà ní rí wípé sọ̀lù bí ìṣe bí ọmọ àfàìlà ọjọ́ tó dé wàlà wàlà ẹ̀mú kan ìmọ̀ ní mọ́jọ́ ìdí gbogbo kó máa ẹ̀wá ẹ̀wá ọwọ́ kókó ńlá fi ń wọ́gi ọ̀wọ̀ òrìṣà la fi ń wọ́gi ìbẹ̀rù gbogbo jẹ́ ká tẹjọ mọ́lẹ̀ ewé pàgbà kọ́ má padà lẹ́yìn rẹ̀ ìtú ló ní kọ́ máa tó ọdẹ ìfà ló ní kí owó máa fà ọ́ mọ́ra bájọ́ bá yọ akọrin bóòlù bá yọ akàtà àtọ̀kọ́láyé fẹ́ náà òkò rẹ̀ olùwọ́pọ̀ bàbá ìmáàmù ìwọ wá ní sọdún ìbànújẹ́ o ọdún ayọ̀ ló máa ṣe ìfẹ́ rẹ ló gbé wá o ayọ̀ rẹ oríkòsùn rẹ àyànmọ́ rẹ ẹni bí ọkàn rẹ ni the sugar in your tea the butter in your bread the cookie in your kitchen ló ló ń fi omi sọ́kọ̀ mi ó ní ìgbéra ó nílé bàbá tó bí ọlọ́mọ ẹ̀gbá ọmọ orò lọ́tà ọmọ aláké ní ọmọ àgbòjò lọ́wọ́ ogun ìyá ọmọ adé orí ẹ̀gbá lọ́tẹ̀ fúrọ́tà lọ́tọ̀dọ̀ tẹ̀rù gbogbo ọmọ ẹ̀gbá ló ṣílẹ̀kùn palẹ̀ kùdé ó ṣe lé bóṣòdì èyí lọ́mọ akitì kata bọ̀yìnbọ̀yìn oògùn abatabutu ọlọ́rọ̀ lọ́mọ ẹ̀gbá ọmọ ayítọ́wọ́ àlejò bọnu ọmọ àṣìgbà òde ọmọ abati bàbá ilẹ̀ ẹ̀gbá gbalẹ̀ ẹ̀gbá gbogbo gbàgbàgbà sálẹ̀ bí ẹ̀gbá ń jàre abimọlákẹ́ ọmọlákẹ́ gbólẹ́nu sí ìjogbo ẹ̀gbá fọlájà wọ́n fẹ́ gbèjà ọmọ ẹ̀gbá onígbẹ̀dù àlù lówó lọ́wọ́ alágbogbo ọ̀ranyàn tọ́tọ́tọ́ abíọ́lá ké kò ṣẹ́ ti gbó bí ìjẹgbẹ wọ́n bí onígbàgbùrà ògbólẹ́nu bí ọ̀dẹ̀ ǹjẹ́ o ọmọ wọ́múwọ́mú lòrò ké èyí tí ò bá tó wọ́múwọ́mú yóò jẹ́ ní ọ̀bọ̀láńdé